ààrẹ ilẹ̀ wa nàìjíríà bọ́lá ahmed tinubu òun mà ló ti fi ìdí ètò ìṣèjọba rẹ̀ múlẹ̀ lórí ìpinnu wípé òun ṣetán o láti gbógun ti àwọn ogun agbésùmọ̀mí ajínigbé àti gbogbo ogun èyí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà rú tí ò jẹ́ ó tòrò láti mú fún mùtúmùwà ọmọ ilẹ̀ yìí ní ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà kò ṣetán o láti bá àwọn agbésùmọ̀mí dúnàádúrà bí kò ṣe wípé láti ṣẹ́ ogun àwọn agbésùmọ̀mí kó dohun ìgbàgbé èyí tí ó di àfìsẹ́yìn tí egun aláré ń fi ṣọ. Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà sẹ́nẹ́tọ̀ George Akume èyí tó jẹ́ iṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu náà níbi ìpàdé ẹ̀sìn èyí tí ṣe ti ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kẹfà nínú ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí níbi ìsìn onígbàgbọ́ ọ̀hún èyí tó wáyé nílé ìjọsìn ńlá kan nílùú Àbújá o èyí tí wọ́n fi sọrí ti àyájọ́ òmìnira ní orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí Akume ti jẹ́ lábọ̀ wípé èyí tó gba ẹnu ààrẹ Tinubu sọ̀rọ̀ ó ní bó tilẹ̀ jẹ́ wípé púpọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí ni wọ́n ní kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tẹríba fún ogun agbésùmọ̀mí ó ní ṣùgbọ́n ààrẹ Tinubu sọ wípé ibi líle làbọ́kùnrin ogun àti wípé ìjọba òun ló ní ìkápá lórí gbogbo àwọn ètò ààbò gbogbo àti àwọn ogun èyí tó lè máa da ètò ààbò láàmú bí kò ṣe wípé lásìkò yìí òun ṣetán o láti gbógun ti gbogbo àwọn agbésùmọ̀mí àwọn ìwà ọ̀daràn àti gbogbo àwọn ajínigbé èyí tó ń da àlàáfíà ilẹ̀ yìí rú o. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ Tinubu èyí tí akọ̀wé àgbà George Akume jẹ́ lábọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa o ààrẹ ilẹ̀ yìí ti ṣe ààrẹ Tinubu ké sí gbogbo àwọn ọmọ nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ tó sì fi dá wọn lójú wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo pátápátá ńlẹ̀ yìí ni ó tún ṣòkòtò wọn sán láti ja ogun ọ̀hún ní àjàyè. Ẹni tí í ṣe alákòóso tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ọ̀dọ́ eré ìdárayá àti ìdàgbàsókè nílẹ̀ wa nàìjíríà lábẹ́ ààrẹ àná olóògbé Muhammadu Buhari eyín ọ̀gbẹ́ni Solomon Dalung ti sọ wípé kò sí bí wọn ó ṣe kọ ìtàn bí ààrẹ Bọ́lá Tinubu ti dórí ipò ààrẹ ilẹ̀ yìí tí wọn ò ní fi orúkọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tí wọn ò ní fi sínú ìwé ìrántí ìtàn ààrẹ Tinubu bó ti dé ìwé ìrántí ìtàn ààrẹ Tinubu bó ti dé ipò ààrẹ. Gẹ́gẹ́ bí Dalung ti sọ ó ní àtiránmú gángan ààrẹ Bọ́lá Tinubu nílẹ̀ yìí kò ṣẹ̀yìn èékánná El-Rufai o olóhùn rántí dáadáa ní ìgbà náà lọ́hùn-ún ó ní ẹni tí ààrẹ àná olóògbé Muhammadu Buhari tó ń ṣe àtìlẹ́yìn fún òun ni ọ̀gbẹ́ni Ahmed Lawan èyí tó sì jẹ́ wípé kò lè dórí ipò ṣùgbọ́n ó gbà wípé bóun bá ṣe àtìlẹ́yìn fún Lawan yóò dórí ipò gẹ́gẹ́ bí wípé òun sì ní ipá àti agbára ààrẹ ilẹ̀ yìí nígbà náà lọ́hùn-ún ó ní bí ààrẹ Bọ́lá Tinubu ti sáré lọ bá El-Rufai rèé tó ṣe àlàyé fún lọ́wọ́ kan ní Nasiru El-Rufai tí ṣe gómìnà Kaduna tẹ́lẹ̀ rí ké sí gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC gbogbo lápá àríwá ilẹ̀ yìí tí wọ́n fi oríkorí tí wọ́n fi kùlùkù èyí tí gbogbo wọn lọ sábà olóògbé ààrẹ àná Muhammadu Buhari láti lè ṣàlàyé wípé Bọ́lá Tinubu òun lẹni tí àwọn fẹ́ táwọn sì ṣetán láti ṣe àtìlẹ́yìn àwọn fún ọ léyìí èyí tí ó ní èsì títí olóògbé Buhari fi sí ọ̀rọ̀ náà lọ́jọ́ náà ni wípé òun kọ́ lòun yóò yàn fún àwọn ọmọ Nàìjíríà ni yóò yan ẹni tó bá wọ́n láti inú ọkàn wọn ó ní láti ìgbà yìí ni Malam Nasiru El-Rufai tó ti ń lọ tó ti ń bọ̀ láti lè rí wípé ààrẹ Bọ́lá Tinubu ó já ewé olúborí sí ipò ààrẹ nínú ètò ìbò ọdún èyí tí ṣe ti ọdún 2023. Solomon Dalung tó sọ èyí sọ wípé lásìkò yìí ààrẹ Bọ́lá Tinubu ti fi ojú olóore ó ti fi gúnge ó ní kò ṣetán láti gbọ́rọ̀ El-Rufai o. Dalung ní gbogbo ọgbọ́n ẹ̀wẹ́ èyí tí ààrẹ Tinubu ń dá láti fi El-Rufai pamọ́ títí di ẹ̀yìn ìdìbò ọdún 2027 kó tó di pé wọ́n ṣí sílẹ̀
láti má lè da ìrìn àjò rẹ̀ rú lọ́dún 2027. Ó ní ṣùgbọ́n bó ti wù kó rí, ó ní olótìítọ́ kan kò ní kú sí ipò ìkà àti wípé bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí ìlòtítọ́ ò dé bá. Gẹ́gẹ́ bí Danlọ́gì ti sọ̀rọ̀ náà léyìí tó ṣe lálàyé lórí ètò kan èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ọ̀gbẹ́ni Délé Momodu ti sọ̀rọ̀ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé ènìyàn kan ṣoṣo èyí tó dàbí egungun tó há sí ààrẹ Bọ́lá Tinubu lọ́rùn lásìkò yìí nínú àwọn tí wọ́n jọ figagbága nínú ètò ìdìbò ọdún 2027 òun náà ni Alhaji Atiku Abubakar. Délé Momodu tó sọ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde èyí tó fi léde sórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún 2026. Délé Momodu ní pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òye bí wọ́n ṣe ń yọwọ́ ìfẹ́ láti gbégbá ìbò sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú kó wá wọn lọ́dún 2027, ó ní kò túrún kankan lára Bọ́lá Tinubu o. Ó ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Àtíkù ó ti di bí àìsàn ibà ẹ̀fọ́rí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí wípé ó mọ̀ wípé Àtíkù Abubakar nìkan lẹni tó wẹ̀ tó yán kànkàn tó sì jẹ́ olóṣèlú èyí tí gbòǹgbò rẹ̀ tó múlẹ̀ dáadáa tó lè bá òun figagbága. Nípa ìdí èyí, Délé Momodu ní èyí tí ń fún ààrẹ Bọ́lá Tinubu ní ẹ̀fọ́rí torí pé ètò ìdìbò náà ó ní lògbòlògbò tó ń fì lókè ni ó ṣeé ṣe kó já sí ọ̀dọ̀ rẹ̀ tàbí kó jẹ́ wípé ọ̀dọ̀ Àtíkù Abubakar òun ni ọ̀rọ̀ ọ̀hún yóò padà ṣẹnure sí. Délé Momodu ní nípa ìdí èyí ó lẹ́nì kan ṣoṣo tóun náà gbàgbọ́ nínú rẹ̀ wípé yóò já ewé olúborí tí ó sì gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu tòun ti ẹgbẹ́ òṣèlú APC òun náà ni Alhaji Atiku Abubakar tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. Gẹ́gẹ́ bí Délé Momodu ti sọ, ó wá rọ àwọn tí wọ́n jẹ́ àgbà ẹgbẹ́ ọ̀hún láti dákun dábọ̀ yí ìlànà àti ètò èyí tí wọ́n ń lò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress kí wọ́n yí padà sí ìlànà ìgbàlódé èyí tí ó fi àyè sílẹ̀ fún àwọn tó jẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ àti àwọn ọ̀dọ́ nínú òṣèlú tí wọ́n sì ní ìfẹ́ láti kópa. Ó ní tí wọ́n bá lè ṣe èyí láìsí àní tàbí ọ̀rọ̀ wọ́n nìkan ó ló dáhùn lójú wípé ẹgbẹ́ òṣèlú ADC àti Àtíkù Abubakar ni yóò já ewé olúborí nínú ètò ìbò ọdún 2027. Lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí èyí tó ti ń kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú, orí adé ni Ọọ̀ni tilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì òun mà ló ti sọ wípé àgàn lètò ààbò ilẹ̀ yìí o nítorí oníkálukú wa ni yóò fi ọwọ́ gbé láti lè jẹ́ kí ètò ààbò ilẹ̀ wa pàápàá jù ní apá gúúsù ìwọ̀ oòrùn tí í ṣe ilẹ̀ Yorùbá kó lè múnádóko dáadáa. Gẹ́gẹ́ bí Ọba Adéyẹyè ti sọ, ó ké sí gbogbo àwọn orí adé àwọn ìjòyè jàǹkànjàǹkàn tí wọ́n jẹ́ pé àṣà àti ìṣẹ̀lẹ̀ yìí wọ́n mú ní ọ̀kúnkúndùn láti dákun dábọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri apá gúúsù ìwọ̀ oòrùn tí ìṣẹ̀lẹ̀ Yorùbá kí wọ́n lè gbógun ti ètò ààbò ilẹ̀ yìí èyí tó ti mẹ́hẹ̀. Ọba Adéyẹyè èyí tó sọ ọ̀rọ̀ yìí níbi àṣekágbá ètò èyí tó wáyé nílé Ifẹ̀ nínú ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí èyí tí ṣe ti ọdún ìṣẹ̀ǹbáyé ẹ̀ẹ̀kan lọ́dún èyí tí ètò náà tó máa ń wáyé o. Gẹ́gẹ́ bí Adéyẹyè ti sọ, ó ní ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ó ti di àìláṣọ lọ́rùn pàká tó jẹ́ wípé àpérò gbogbo ọmọ eríwo ni o. Nínú ọ̀rọ̀ rẹ̀
ó ní òun ké sí gbogbo àwọn ọba gbogbo kí wọ́n rí dájú wípé ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ó múnádóko. Ó ló dá òun lójú bí oníkálukú wọn bá lè fara wọn jìn láti lè rí wípé wọ́n pèsè ààbò tó péye fún mùtúmùwà. Ó ní ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó dúró dédé ó sì wà nínú ìṣọ̀kan, ìfẹ́ tó ń ti ìfọ̀kànbalẹ̀. Ọba Adéyẹyè tó sọ̀rọ̀ náà látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ èyí tó fi léde lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Moses Ọláfáre, ṣe é lálàyé wípé Ọba Adéyẹyè jẹ́ ọba èyí tó fi ọ̀rọ̀ ọmọ Odùduwà, àwọn ọmọ Yorùbá sí òkun àyà rẹ̀, tó sì ṣetán láti rí wípé kò sí ọwọ́ ìbàjẹ́ kankan, ọwọ́ àbùkù lára gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Nípa ìdí èyí ló ké sí gbogbo àwọn ọba orí adé gbogbo kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti lè rí dájú pé ètò ààbò lápá gúúsù ìwọ̀ oòrùn tí í ṣe ilẹ̀ Yorùbá ó múnádóko dáadáa kí oníkálukú lè sùn kí wọ́n lè hanrun. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin tàkasùfé títún máa ń gbé orin jáde, èyí Ọ̀gbẹ́ni Michael Collins Àjèrè, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Don Jazzy, òun mà ló ti sọ àwọn àdójúkọ èyí tó rí nígbà tó ń bẹ nílé ẹ̀kọ́ girama lọ́dún náà lọ́hùn-ún. Don Jazzy ní nígbà tó ń wà nílé ẹ̀kọ́ girama, gbogbo àwọn obìnrin èyí tó ń da ẹnu ìfẹ́ kọ ni wọ́n ń kọ ẹ̀yìn sóhun tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu òun tí wọ́n tún kọ òun sílẹ̀. Ó ní kò sí kankan nínú wọn èyí tó ṣetán láti ti gbọ́ tẹnu òun bìlìntàsí bóyá wọ́n fún òun láàyè kí ìfẹ́ tiẹ̀ lé lálẹ́ wò bí oṣù kan tàbí oṣù méjì. Don Jazzy èyí tó sọ̀rọ̀ yìí sọ wípé nígbà tóun wà nílé ẹ̀kọ́ girama òun burẹ́wà débi wípé àtòun àti kìnìún tàbí ìnàkí wọ́n jọ ń gba ọ̀gẹ̀dẹ̀ jẹ lọ́wọ́ ara wọn ni. Ó ní ṣùgbọ́n lẹ́yìn tí Ọlọ́run bá padà mú ògo tuntun, ògo tó tàn kárí ayé jáde lára òun, tóun ti di ìlú mọ̀ọ́ká tí owó ti dé o. Ó ní àwọn obìnrin ọ̀hún èyí tó ń dẹnu ìfẹ́ kọ nígbà tí wọ́n ń bẹ nílé ẹ̀kọ́ girama, gbogbo wọn pátá ń lòun bẹ̀rẹ̀ sí ní wá lọ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu púpọ̀ nínú àwọn obìnrin náà ni wọ́n ti ṣe ìgbéyàwó tí wọ́n ti di ìyá àbúrò, èyí tí púpọ̀ nínú wọn tó ti wà nílé ọkọ. Ó ní ṣùgbọ́n òun rí dájú wípé èròǹgbà òun múṣẹ láti ẹ̀ ti lè fi ojú rinjú pẹ̀lú wọn kí wọ́n lè mọ̀ wípé òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ó ti padà digun ilé o. Ẹni tí wọ́n fẹ́ ìmí rẹ̀ rí láàtàn ó ti padà dìlú mọ̀ọ́ká èyí tí ayé ń taná wò lọ́sàn-án gan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Don Jazzy jáde, olóhùn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ipa rere tí orin tó gbé tó tìlà nínú ayé òun, pẹ̀lú bí orin ṣe sọ òun di olówó ìlú mọ̀ọ́ká àti ẹni tí ìgbà ojúmọ́ láwùjọ àwọn ẹni rere. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tùn rẹ̀ míì nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé òní lé wa, ọ̀nà òmínà wá, àní bá wọn kúkú òjijì. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited